Sharia tí wọ́n lò ní Zamfara àmọ́ jàǹbá tí wọ́n fi ṣe fún gbogbo àwọn ẹlẹ́sìn Kristẹni tó wà ní Zamfara àdẹ̀mọ́ jàǹbá tí wọ́n fi ṣe fún àwọn ẹ̀yà tí ò ń ṣe ẹ̀yà Fúlàní àtàwùsá ní Zamfara. Olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ jẹ́ gbogbo ilẹ̀ Yorùbá lẹ jẹ́ lé lórí. Tá bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá ó kó mùsùlùmí Kristẹni àti oníṣẹ̀ṣe àtẹlẹ́sìn míì tí ètò ń sọ oníṣẹ̀ṣe àti tí ò ṣẹ̀ṣe kankan. Bí àwọn ará bí ṣe ń lo Sharia nílùú Nàìjíríà ó lọ́wọ́ òṣèlú nú ó dẹ̀ ní ọwọ́ ìmúnilóko ẹrú ẹ̀sìn nú ó dẹ̀ ní ọwọ́ jàǹbá nínú. Sharia tí wọ́n lò ní Zamfara àmọ́ jàǹbá tí wọ́n fi ṣe fún gbogbo àwọn ẹlẹ́sìn Kristẹni tó wà ní Zamfara àdẹ̀mọ́ jàǹbá tí wọ́n fi ṣe fún àwọn ẹ̀yà tí ò ń ṣe ẹ̀yà Fúlàní àtàwùsá ní Zamfara. Nínú òfin Nàìjíríà Abdulsalam ló sneak penal code wọnú ẹ̀ ní 1999 kò sí ní 1960 constitution tá a gbà papọ̀ pé ẹni ṣe Sharia kò sí ní òfin wa kò sí ní Republic constitution pé Sharia wà ní òfin wa 1979 constitution kò sí Sharia ń bẹ̀ ṣùgbọ́n ní Abdulsalam tó fẹ́ gbéjọba fún àwọn ìjọba alágbádá ló fi Sharia wọnú ẹ̀ fún Professor Wadudu tó jẹ́ special adviser on religion matters legal matters nígbà yẹn àtìgbà yẹn ní Òkè Ọya wàhálà lẹ́ni wàhálà lọ́la ni nítorí Sharia àti ọ̀rọ̀ ẹ̀sìn alákatakítí. Ní ilẹ̀ Yorùbá Muslim Christian àti ẹ̀sìn alábàláyé wọ́n ń fẹ́ra wọn wọ́n tako ara wọn. Yorùbá ò gbé ẹ̀sìn alákatakítí sórí ìwà ní Yorùbá máa ń wò ọmọlúwàbí la máa ń wò àwọn ẹ̀sìn tí a tó mọ èèyàn gidi. So mo bẹ̀ àwọn ìjọba wa jí mi àti òbòtìrí Ògùn state governor tó ti condemn in totality mo ti rí Èkìtì state governor tó ti condemn in totality mo ti rí Ọ̀yọ́ state governor wọ́n ti condemn náà. Èmi wá gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá mo condemn in totality wípé a fẹ́ Sharia ní ilẹ̀ Yorùbá. Kí wá rí tó yẹ pé tó bá ti di pé mùsùlùmí fẹ́ béèrè fún ẹ̀tọ́ wọn ẹ wà dúró lẹ́gbẹ̀ẹ́ kan ẹ rò lé apá kan dápá kan sí. Ntẹ́mi ọkàn sọ fún yín ni pé ẹ má dá wàhálà alẹ́ o ẹ má dá wàhálà alẹ́ o. Orí àga tẹ́ wà ẹ má bínú o láti ìgbà tẹ́ ti wà níbẹ̀ gan kí ni kọ́rọ̀ nǹkan tẹ́ ẹ ṣe fún ilẹ̀ Yorùbá gan pàtó tó jẹ́ nǹkan gbòógì tẹ́ lè náwó sí láti ìgbà tẹ́ ti jẹ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò gan tó jẹ́ mọ́ nǹkan gbòógì tẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá tí Yorùbá lè rí tọ́ka sí pé Àjàrẹ tọ́lá àwọn ààrẹ àná tá a gbọ́ tán wọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ̀mí wọ́n fi dáàbò bo ilẹ̀ Yorùbá débi pé ẹ̀mí mi gan bọ́ sí. Ẹ wá sọ láti gbà ipa owó lẹ́yìn kó nílẹ̀ Yorùbá gan pàtó wọn ọ̀ká jẹ̀gbọ́n wọn ní ń jiyàn gbé lọ́tọ̀ wọn ń jiyàn gbé lọ́sí níjó ni wọ́n pè yín pé Fúlàní fẹ́ràn jẹ́kú ẹnìkan àbí bóyá bí Bòóró fẹ́ràn jẹ́kú ẹnìkan ẹ wá ní ọyá o ẹ̀yin ọmọ láti branch báyìí ẹ lọ síbẹ̀ ẹ lọ bá ń dá sí tí ẹ bá ṣe pé ikọ̀ Àmọ̀tẹ́kùn táwọn ìjọba gbélẹ̀ nílẹ̀ Yorùbá ẹ sọ àǹfààní tẹ̀yin gan ṣe fún ọmọ Yorùbá gan pàtó. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kọjá kákan àbọ̀ ní agbádá funfun ká mọ̀pá funfun kan lọ ká dé fìlà àbètì ajá ká mú lùkẹ̀rẹ̀ kan ká máa pé kákan àbọ̀ sórí ẹ̀rọ agbágbé ká pé ẹ̀rọ dá kíní kan lẹ̀ kí ọkàn mọ́ búra múra mú bí ìgbà tí kíni bá fẹ́ jẹ ọmọ ẹranko. Èmi ò bú yín o wàláhì èmi ò bú yín ṣùgbọ́n tẹ́ gbogbo àti bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ mọ̀ mọ̀ wà ẹ mọ̀ mọ̀ rólẹ̀ ẹ mọ̀ mọ̀ fìṣẹ́gbẹ́ kan gbogbo Yorùbá lẹ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lórí. Tẹ́ bá fẹ́ káwọ́ gbà pa Ààrẹ Ọ̀nà Kakanfò ní gẹ́gẹ́ bí oyè ilẹ̀ Yorùbá á gbà kí mùsùlùmí ó gbà fún yín ẹ mọ̀ dùn lẹ́gbẹ̀ẹ́ àti pé ó kọ́ yín gan pé Abdulgani ló kọ́ yín
dẹ̀pẹ́ ẹ sọ di Gani Adams ẹ dákun tó tọ́ lọ́n bàbá ẹ má fi sẹ́gbẹ́ kan mọ́ o níta ẹ̀dẹ̀ ń sọ yìí bẹ́ẹ̀ sì ń sọ àtàwọn kọ̀ọ̀kan tí ń sọ ó ń jí àwọn mùsùlùmí hope láwọn mùsùlùmí tó serious ṣe rí ọ̀rọ̀ yìí kò tí ì dojú ẹ̀ gbogbo pé àwọn kan pariwo pé àwọn òde kíní kan by time tí ẹ bá sún mùsùlùmí kan gírí àwọn mùsùlùmí ọ̀bọ̀ta lọ́gbọ̀n tí ó ṣe ká tí mùsùlùmí bá bọ́ta tó bá ké gbàjarè síjọba pé wọ́n yàn wá jẹ tíjọba bá rí níta ìṣe nínú dùn gan ó ń jẹ́ ká mùsùlùmí ká mọ̀ pé ká mọ àwọn mọ̀nàfíkì tó wà láàrin wa ní tí ń ṣẹlẹ̀ yìí á fi mọ ibi tí á gbọ́rọ̀ wa gbà. Ẹ̀kejì ni pé ẹ̀rù dáadáa o mùsùlùmí ló níbi tí wọ́n ti ń pàdé tí wọ́n ti ń gbọ́rọ̀ tó strong jù lágbàáyé nínú gbogbo ẹ̀sìn à ń pàdé lẹ́ẹ̀márùn lójúmọ́ àjọ̀dún lẹ́gbẹ̀ẹ́ ara wa a sì ní nǹkan kan tó so wá pọ̀ tí í ṣe kẹ́límọ̀ la ilaha illallah àti Quran. Ẹ dákun tí mùsùlùmí bá bọ́ ta ní tẹ́yìn ṣe tẹ́ bá sún mùsùlùmí kan gànà tá a bá jáde gbogbo àwọn ẹ̀ka oró tí wọ́n kàn ń gbé kíní àwọn tẹ́lẹ̀ fún lórí tútù àwọn tí wọ́n kàn fún 2,000 bóyá 5,000 bóyá ẹ̀kan bọ́ ta ẹ lọ sáyẹn àwọn ọlọ́kadà bóyá ọlọ́kadà kan tí ò rí bí nǹkan lọ tí wọ́n fún 5,000 10,000 tí wọ́n kàn gbé kíní káàdì kan lọ́wọ́ cardboard kan lọ́wọ́ tí wọ́n kàn kọ no sharia sáwọn ilé wọn ní protest by the time tí mùsùlùmí tá a bá jáde tá a bá fẹ́ wù níwọ̀n lórí pé ìjọba ń fẹ́ tọ́ wá dùn wá àwọn tẹ̀ ń sọ yẹn wọn ò ní lè dúró mo fọ́ Ọlọ́run bá búra tí wọ́n bá dúró fún wa gan wọ́n ṣàwọlé pé báà mi ò gbọdọ̀ rí mi torí pé tí ó jẹ lọ́wọ́ wá owó lẹ́fi tàn wọ́n tí wọ́n fi ń ṣe gbogbo tí wọ́n ń ṣe o mélòó ní ẹ̀yin tẹ́ ẹ ti bọ́ta ẹ̀yin tẹ́ ẹ ti àwọn ọmọ ẹ̀ mélòó nu ọmọ yín lẹ gbé plé cardboard lọ kọlọ fèwúdú wọn pé ẹ fẹsẹ̀ rí àlẹ́ Yorùbá mélòó nu ọmọ yín kọsọmọ yín Nàìjíríà náà ọ̀pọ̀lọpọ̀ yín kọsọmọ yín Nàìjíríà abroad làwọn ọmọ yín wà ìní ọmọ yín tó ti lá abroad ọ wà ní boarding school lẹ́yìn tó pé ti ara yín nìkan ni ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ ààrẹ ẹ dákun ẹ mọ̀ wọn fi sẹ́gbẹ́ kan mọ́ tó bẹ́ẹ̀ sì ń fi sẹ́gbẹ́ kan ó ń fún àwọn mùsùlùmí lókun àtagbára sí ni tẹ́ ẹ bá sì sún mùsùlùmí kan gírí tí mùsùlùmí báyìí fẹ̀hónú náà tí wọ́n báyìí bọ́ọ̀ta bí wọ́n ṣe máa bọ́ọ̀ta kódà gbogbo àti wọn kàn jánu káàkiri ẹni mo ò ní dúró mo fọ́ Ọlọ́run búra èmi kàn kò sọ̀rọ̀ ọjà o ṣùgbọ́n mọ́ sún mùsùlùmí kan gànà ní táwọn sọ fún nínú ààrẹ ṣẹ́gbọ́ ẹ mọ́ sún mùsùlùmí kan gànà o ẹ mọ́ fi sẹ́gbẹ́ kan mọ́ ẹ dúró láàrin gbogbo gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò tó wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹni sọ jù bá ń lọ ó dàbọ̀ náà ó tún padà.